bí ọdún bá bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ tọmọdé tàgbà ó máa dáwọ́ ìdùnnú ayẹyẹ àjọ̀dún lọ́jọ́ ọdún gangan ní jádùn. òun ni bàbá wa Alhaji Dr. Sulaiman Lawal Egbeji Ogbomoso lóògùn afẹ́ o. fi kí gbogbo olólùfẹ́ wa pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun káàkiri orí ẹ̀rọ ayélujára. bá a kú ìmúra ọdún kérésìmesì yóò bá wa láyé ọdún ayàbò fún gbogbo wa. Alhaji Dr. Sulaiman Lawal Egbeji Ogbomoso lóògùn afẹ́ o wá ń gbà wá níyànjú ká má gbàgbé àlàáfíà ìwòsàn ìdáǹdè tí ń bẹ nínú ewé àtẹ̀gbọ́ àwọn baba ńlá wa tí wọ́n fún wa tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ń jàǹfààní ẹ̀. bàbá wọn ṣàdúrà fún gbogbo wa wípé. orúkọ tèmi ni Alhaji Dr. Sulaiman Lawal Egbeji of Ogbomoso land. mo kí ẹ kú déédéé ẹ kú yẹ kú mọ ọdún ayọ̀ láṣẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà. mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́ mo kí yín tológun Olódùmarè yóò dá wa sí tó ń ti rere tó bá lọ́wọ́ wa àbúrò ò ní wọ̀ á máa lékún sí ní àná pẹ̀dé o èèyàn ní sáláì ní ohun rere kan ó dájú pẹ̀lú ọlọ́run. wọ́n ní yóò máa júṣe fún wa o tá a bá lù ú yóò yọ tá a bá fà á yóò tóra wọn. àṣẹǹtẹ̀ dùmarè wàyí o ìwọ náà má gbàgbé láti fọ́lọ̀ péèjì wa kẹ́ ẹ tún ṣíà ẹ̀ fún àkọ́tún àṣírí tí ń bẹ lára ìwé àtẹ̀gùn àwọn baba ńlá wa. gbogbo wa la ó ṣàdún ayọ̀ ọdún ayàbò fún gbogbo